Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n arrest uncle àǹtí Wahem tó jẹ́ babaláwo. Wọ́n ní nítorí pé recently la sọ fún yín wípé àǹtí wa ṣe ni wọ́n wá sínú ìyẹ̀wù kábíyèsí tí wọ́n wọlé láì ṣe pé wọ́n ṣílẹ̀kùn. Allegedly bí a ṣe gbọ́ o, wọ́n ní ṣàdédé ni kábíyèsí rí wọn nínú ìyẹ̀wù wọn. Wọ́n ló dẹ̀ ya kábíyèsí lẹ́nu wípé báwo náà ṣe wọbẹ̀. Wọ́n ní uncle wọn yìí àwọn ni wọ́n ń kó oríṣiríṣi oògùn fún wọn. Allegedly bí a ṣe gbọ́, wọ́n ní torí ẹ̀ ní kábíyèsí fi lọ arrest wọn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ yìí ó ya kábíyèsí lẹ́nu wípé kábíyèsí gan ò mọ̀ pé àǹtí wa ti rìn dé ibí tó jẹ́ pé wọ́n lè máa pòórá tán bá wá sínú palace. Wọ́n ní bọ́n ṣe wọ inú palace yẹn àti inú yàrá wọn, wọ́n ló ya kábíyèsí lẹ́nu. Wọ́n nítorí pé ẹni tí ò bá ní fingerprint tó lè ṣílẹ̀kùn kábíyèsí, wọ́n ní kò lè wọ inú ìyẹ̀wù wọn. Wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu nígbà tí wọ́n rí àǹtí wa ní inú yàrá wọn tí wọ́n kàn dúró tí wọ́n ń wò wọ́n. Wọ́n ní wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ wọn pé kí náà wá. Wọ́n láwọn àwọn fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ ni. Ẹ̀yin èèyàn, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó tojú sú kábíyèsí nítorí wípé àwọn olórí wọn mú ní kékeré mọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko lẹ́ àti ní ẹ̀yìn odi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn tán ni kábíyèsí wọ́n arrest uncle àǹtí Wahem lórí gbogbo oògùn tí wọ́n ń ṣe fún àǹtí Wahem, tí àǹtí Wahem tó ń lò nínú pálásì kábíyèsí. Wọ́n ní àwọn èèyàn mọ̀ pé àǹtí Wahem ní uncle tó jẹ́ olóògùn. Wọ́n ní ṣe ni wọ́n fi ọ̀rọ̀ yìí pamọ́ sí ibì kan. Wọ́n ní ṣàdédé ni àṣírí wọn tú síta o, ní gbogbo ayé gbọ́ wípé uncle wọn yìí àwọn náà ń ṣoògùn fún àǹtí wa. Ẹ rántí gbogbo àwọn bìrì èyí tí wọ́n rì sínú palace. Ẹ rántí gbogbo bí wọ́n ṣe ní wọ́n mú bàtà Queen Naomi àti ti ọmọ wọn tó jẹ́ pé méèdì wọn òun ló mú padà wá sí inú palace fún Queen Naomi. Gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ló ti lu síta o. Gbogbo àṣírí wọn ló ti tú wípé bàbá yìí òun ló ń ṣoògùn fún àǹtí wa o, tí àǹtí wa tó ń lò nínú pálásì kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Wọ́n ní kábíyèsí gan, wọ́n ní wọn ò mọ̀ wípé irú nǹkan báyìí ṣẹlẹ̀, wípé tí àǹtí wa ní nípamọ́ tó ń bá wọn ṣe gbogbo àwọn oògùn yìí. Wọ́n ní kábíyèsí ò mọ̀, wọ́n ló ya kábíyèsí lẹ́nu nígbà tí kábíyèsí tí wọ́n gbọ́ nípa èyí pé wọ́n ní nǹkan tí ó mú kábíyèsí tí kábíyèsí fi lọ arrest bàbá yìí nìyẹn. Wípé nítorí pé wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan nínú palace yẹn tẹ́nu ò gbọdọ̀ gbọ́. Wọ́n lọ ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ti pẹ́ o. Wọ́n ló dẹ̀ ti pẹ́ tí bàbá yìí ti ń ṣe oògùn yìí fún àǹtí Wahem. Wọ́n ní kì í ṣe
nǹkan kékeré rárá. Wọ́n ló ti pẹ́ tàǹtí wa ti wà lẹ́nu àwọn oògùn tí wọ́n ń ṣe nínú pálásì tí ó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ń ká àwọn oògùn yìí mọ́ wọn lọ́wọ́. Ní gbogbo àwọn oògùn tí àǹtí wa yẹn máa ń ṣe òun ní pé kí ó da gbogbo nǹkan rú, wípé kí kábíyèsí kán má gbé ìgbésẹ̀ kankan mọ́. Tí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan kan, wípé ó máa jẹ́ kí kábíyèsí kán má lè gbé ìgbésẹ̀ kankan mọ́, wípé ọ̀nà yẹn ṣáà máa dojúrú ṣá, nǹkan tó bá fẹ́ ṣe ṣáà máa dojúrú ṣá, wípé ìgbà yẹn ló máa mú ìmọ̀ràn kan wá, wípé kábíyèsí á dẹ̀ gbà sí lẹ́nu. Wọ́n ní nǹkan tó ń ṣe nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n this time around, wọ́n ní ṣe ni gbogbo àṣírí ẹ̀ tú o. Wọ́n ní gbogbo àṣírí ẹ̀ kàn ń tú sí kábíyèsí lọ́wọ́ ni. So ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, wọ́n ní gbogbo bí ara ṣe ń wọ́n àǹtí wa. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí bàbá yìí ṣe ló backfire. Wọ́n nítorí ẹ̀yin náà rántí ìkòkò ìbìrí tó yẹ pọ́n lọ rì mọ́ inú palace. Wọ́n ní ìgbà tí wọ́n wú ìkòkò yẹn, ṣe mọ̀ pé àwọn seers ló lọ bá wọn wo àwọn ò mọ nǹkan tí wọ́n ṣe. Wọ́n ní aṣọ dúdú àti kán sọ sínú odò tó ń ṣàn ló yẹ kán ṣe. Wọ́n ní ṣùgbọ́n báwọn seers yẹn ṣe wú, ibi tán ní kán gbé sí náà gbé sí. Wọ́n ní so àtìgbà yẹn lára tí ń wọ́n àǹtí wa. Wọ́n ní tàǹtí wa bá ti wọnú palace tí ò bá ń ṣe pé kábíyèsí ló pè wọ́n, wọ́n lára máa ń yún wọn ni. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. So right now wọ́n ní bàbá tó bá wọn ṣe gbogbo àwọn oògùn tó ń ṣe nínú palace, wọ́n ní wọ́n ti lọ arrest bàbá yìí allegedly bí a ṣe gbọ́. Nǹkan tí ò yé mi lọ́rọ̀ àwọn olórí yìí ò ní pé kí ló dé tó jẹ́ pé wọ́n wá sọ ìjà yìí, wọ́n wá sọ di spiritual. Ṣé lórí pé wọ́n fẹ́ wọ inú palace kábíyèsí wọ́n ní kán move lọ sí olórí quarters yìí náà ni àbí? Ọlọ́run Elédùmarè á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ kábíyèsí o. Tá a bá ti gbọ́ update lórí gist a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Àpò yín ò ní gbẹ o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God Almighty will bless you. Please share this video, like and subscribe. Thank you so much.